ẹ̀yin tèmi ṣe rí bí fídíò yìí ṣe lágbára tó táwọn èèyàn pariwo ẹ̀ tán tún gbé káàkiri tó yìí nǹkan tèmi fẹ́ mú bẹ́ẹ̀ kéré gan o pé Okiki ń pora mọ́lẹ̀ níwájú ọba Orin fún ní 1 million naira nínú fídíò tẹ́ fẹ́ wò yìí ìyẹn kọ́ wípé ọba Orin fohùn ránṣẹ́ sí Ṣínà Àkànní wípé ọ̀lẹ ni ó gbèrò ó sá lójú ogun pé nítorí pé ó jẹ́ ọ̀gá Okiki táwọn èèyàn tún ti ń gbé yẹn ká ìyẹn náà tún kọ́ ni mo fẹ́ lò nǹkan ẹyọ kan tèmi fẹ́ píkì bẹ́ẹ̀ ni pé ẹ kíyèsí nǹkan tó Orin sọ pé káyé má máa ṣẹ́wọ̀ amọ̀lẹ̀ o bí ẹgbẹ́ ẹṣu àkọ́kọ́ jẹ̀rà káyé tó rí sẹ́ odidi ọ̀rọ̀ rẹ̀ fídíò yìí ní agbára ẹ jẹ́ ká jọ wò ẹ bá mi subscribe sí àpótí rẹ like ẹ dẹ̀ share ẹ comment lójú wa ní owó sọ ní ọ̀dọ́gbọ̀n lójú wa ní. ọ̀rọ̀ kan òní ní ilé owó sọ ní èlé lójú wa ní. òtí ní bí báyìí sábà wọlé ẹ̀ mọ́ra. ọ̀rọ̀ kọ̀ọ̀kan bí kàkà ó ti yàn. ọmọ òjúbà sáyé ní ìjọba olóore. ọmọ tàkọ̀ níbi ní ìṣe náà kọrin. ọmọ wáwẹ́ àtẹ̀mí èèyàn mi lò kíkí o. ọjọ́ orí kọ́lá wí ọmọ àlàó tí ló máa ń nà mọ́ra ẹ̀ka. ọmọ tàlàbí ní báṣọ fún àwọn ọjà òkìkí nìyẹ. sàájà ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó sì yọ. ọ̀gá adéṣẹ́ kan ń ṣàánú ìwọ náà. òkìkí tó ń bọ̀ fún mi ọmọ mi ò ṣùgbọ́n. tí mo jẹ́ orí tó yọjú ẹ̀ bàbá àṣírí àmọ́mọ́ mo fẹ́ mọ̀ mi ni ó fẹ́ súnmọ́ mi ni ó ti yé mi torí ẹ̀ mo ṣe dákẹ́ òkìkí tó ń bọ̀ fún mi ọmọ mi ò ṣùgbọ́n. ọ̀rọ̀ pa ọ̀pọ̀pọ̀ pẹ̀lú wá wí owó sọ ní ònílò lójú wọn. ọ̀rọ̀ pa ọ̀pọ̀pọ̀ pẹ̀lú wá wí owó sọ ní ònílò lójú wọn. òdìdí o àbá ṣeré ọ̀fẹ́ pẹ̀lẹ́pẹ̀ pàdépàtì tán àtọ́pa ọ̀pọ̀ méjì ojú wa. ọ̀rọ̀ pa ọ̀pọ̀pọ̀ pẹ̀lú wá wí owó sọ ní ònílò lójú wọn. bàbá tó fẹ́ ṣe eré ládùúgbò a ò ṣe eré rí àkórí ṣe lọ síbẹ̀ àbá yàwó. ọ̀rọ̀ pa àpòpọ̀ bẹ̀ bẹ̀rẹ̀ wá wí owó sọ ní èlò sójú. òdìyẹ o tí gbèsè bá wà yọ ọdún sàyédè bàyà lérè bàbá mi lágbègbè lọ́lọ́pàá àpò. ọ̀rọ̀ pa àpòpọ̀ bẹ̀ bẹ̀rẹ̀ wá wí owó sọ ní èlò sójú wáyé. òdìyẹ o káyé má má ṣẹ́wà mọ́lẹ̀ o bí ẹgbẹ́ iṣu ìgbẹ́ iṣu àkọ́kọ́ jẹrà ayé torí iṣẹ́. káyé má má ṣẹ́wà mọ́lẹ̀ o bí ẹgbẹ́ iṣu ẹgbẹ́ àkọ́kọ́ jẹrà ayé torí iṣẹ́. òkìkí o káyé má má ṣẹ́wà mọ́lẹ̀ o bí ẹgbẹ́ iṣu ẹgbẹ́ àkọ́kọ́ jẹrà ayé torí iṣẹ́. káyé má má ṣẹ́wà mọ́lẹ̀ o bí ẹgbẹ́ iṣu ẹgbẹ́ àkọ́kọ́ jẹrà ayé torí iṣẹ́. bẹ́ẹ̀ tètè kára má sì fi láti ṣe dáadáa. gbogbo ẹ̀yọ́ tí ó ní túbọ̀ àbọ̀wọ̀ ayé. ayé má má ṣe wá mọ́lẹ̀ o bí ẹgbẹ́ oṣù ẹgbẹ́ àkọ́kọ́ jẹrà ayé lórí. oṣù kí bẹ́ẹ̀ tètè kára má sì fi láti ṣe dáadáa. gbogbo ẹ̀yọ́ tí ó ní túbọ̀ àwa ayé àsán. ayé má má ṣe wá mọ́lẹ̀ o bí ẹgbẹ́ oṣù ẹgbẹ́ àkọ́kọ́ jẹrà ayé lórí. òkè òkè òfojì ló ṣe fẹ́ ló ká. sọ fún wọn ó pọ̀. òbí kí wọ́n bá ní báwa lè lọ fún nítorí pé wà á bọ̀ ìṣòro láìsí ló jẹ́ kó wà bọ̀ nílà. lóṣù tó sì fẹ́ lọ́lọ́ka òdìdí wọn. lọ́wọ́ ní báwa ní ní kù nítorí pé wà á dà ìṣòro. orí oṣù bá ló jẹ́ kó wà bọ̀ nílà. sọ̀rí kí. òdìdí wọn kò bá a bá a àti ìlànà bá bọ̀ nílùú bá. ìwọ ni wọ́n jọ. òdìdí sọ ma wẹ̀ bíláìtì. ọmọ ìjọba tó bá wù ú yìí lọ. òkìkí láàrin ẹ̀ ọmọ mi ò jùlọ. sọ̀rí kí ló fi ṣe. ọmọ bàrú sáti ayé ẹ̀rọ ìdógún. ó ní ìjà bàrà náà. ọmọ àkọ́dé mi ní ìṣèlú ọ̀gọ́gọ́ ni.
internationally wọn ò lè ṣe wọ́n sábọ́gun ni. Má ṣe jẹ́ dọ́kítọ̀ ẹ̀jẹ̀ ọmọ mi ò gidi. Àwọn náà lè kojú ogun. Wọ́n wá sọ fún ẹgbẹ́ mẹ́jọ jẹ́rẹ́rà làwọn ọmọ kékeré ni wọ́n kọ̀ dàgbà lọ́jọ́ orí. Àmọ́ kò sí ẹmọ àjà wọ́n ti ṣe ẹbújì yìí. Òkìkí ká fi ìmọ̀ ṣọ̀kan. Káàgbé sókè. Ká fi ìmọ̀ ṣọ̀kan. Káàgbé sókè. Fuji Musicians Association. Ká fi ìmọ̀ ṣọ̀kan. Káàgbé sókè. Òkìkí gbogbo brothers o. Gbogbo brothers tó bá ti wà tọ̀sán tòru. Lórí ayélujára lórí gbogbo platforms. Ọ̀gọ́rin dúpẹ́ lọ́wọ́ yín mo dé fún un. Ẹ̀kọ́ lówó ṣùgbọ́n pé kan lónìí kò lẹ́lẹ́gbẹ́. Ẹ̀kọ́ lọ́gbọ́ pápọ̀ nípa kí n sàfọ̀. Ṣùgbọ́n má fi mí kú yàn láyé bàbá ní kókó. Asiri ẹgbẹ́ kan ló kú lọ́jọ́ òní létí. Wọ́n ní mo yàtọ̀ nínú tọ́mọ̀ sílẹ̀ o. Wọ́n máa lé ní jọ̀kọ̀ nínú lórí Màṣámìrì. Tàbá fi mú búyọ̀ kan lórí tọ́jú mi. Tàbá fi mí búyọ̀ lórí pàwọn nìkan kù mi. Asiri ẹlẹ́tọ̀ tó kú lọ́jọ́ òní létí. Wọ́n ní mo yàtọ̀ nínú tọ́mọ̀ sílẹ̀ o. Wọ́n máa lé ní jọ̀kọ̀ nínú lórí Màṣámìrì. Sábà gbàjẹ́ lọ́la bí sílẹ̀ yọ̀.